Ronkẹ Oṣodi-Oke sọ̀rọ̀ èyí lohun tó fà á tígbéyàwó èmi àtọkọ mi fi túká láàrin ọdún kan. Òṣèrébìnrin ilẹ̀ wa tó rí gbẹ̀mùgbẹ̀mù ní Ronkẹ Òjó ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ronkẹ Oṣodi-Oke ti sọ ohun tí ojú rẹ̀ rí lọ́wọ́ ọkọ àárọ̀ tó fi di pé ìrìn àjò ìfẹ́ ọdún mẹ́wàá wọn kò kádùn lẹ́yìn ìgbéyàwó. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ tí onítìátà ẹlẹgbẹ́ rẹ̀ kan Bíọ́lá Adébáyọ̀ tí ọ̀pọ̀ mọ̀ sí Eyín Ọká ṣe fún un lórí ètò rẹ̀ tó pè ní Talk to Be ni Ronkẹ Oṣodi ti sọ̀rọ̀ lórí nǹkan tó ṣokùnfà ìgbéyàwó wọn tó fi forí ṣánpọ́n lójijì ọ̀hún. Ó ní lóòótọ́ èèyàn gidi lọ́kọ òun o ṣùgbọ́n kì í ṣe ẹni téèyàn lè fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. Oríṣiríṣi ìwà àgbèrè àti àìbìkítà ló ní ó kún ọwọ́ rẹ̀. Obìnrin ọlọ́mọ méjì yìí ní ogun máṣúmátọ̀ rẹ̀ ti pọ̀ jù nítorí bẹ́ẹ̀ lòun ṣe padà fi í sílẹ̀ lọ́dún 2012 ṣùgbọ́n táwọn tún padà sọ́dọ̀ ara àwọn nígbà tóun rí i pé oyún ti dé. Lásìkò tí Bíọ́lá Adébáyọ̀ bí léèrè ìdí tó fi pe Òjó mọ́ orúkọ ara ẹ̀ lásìkò tó ń farahàn ilé tí kìí ṣe orúkọ ọkọ tó fẹ́ àti nǹkan tó ṣẹlẹ̀ sí ìgbéyàwó ẹ̀, Ronkẹ sọ pé wọ́n ti fipá da ẹrù mi síta ni wọ́n fipá dẹrù mi síta. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn dáadáa ni ọkọ mi àtijọ́ yìí, mo gbà fún un lápá ibẹ̀ yẹn ṣùgbọ́n kìí ṣe ọkọ, bẹ́ẹ̀ ni kìí ṣe ọkùnrin téèyàn ń fẹ́. Ṣé ẹ rí àwọn ọkùnrin wà àwọn ọkùnrin sì tún wà. Ọdún 2012 la kọ́kọ́ pínyà a tún wá padà lọ́dún 2013 mo ti lóyún lọ́dún 2013 yẹn kan náà ó ṣàkàn ń lọ bẹ́ẹ̀ ni. Tẹ́ ẹ bá wá rí i àwọn èèyàn máa ń sọ pé kí ló dé tíwọ náà lọ sí ọ̀dọ̀ ọkùnrin tó rẹwà. Bẹ́ẹ̀ èmi kì í ṣe òrọ́kùnrin dòrí tó fẹ́ràn ọkùnrin tó bá rẹwà gan. Tẹ́ ẹ bá bi òun gan yóò sọ fún yín pé èmi kì í ṣe ẹnìkan tó kó fine boy jẹ bẹ́ẹ̀ yẹn o. Ó tó ọdún mẹ́wàá tá a fi fẹ́ra wa lójú ọ̀nà. Láàrin ọdún mẹ́wàá yẹn dẹ̀rẹ́ obìnrin kíkó ni níṣe ló máa ń kó obìnrin. Ọdún kan la wá fi fẹ́ra wa gẹ́gẹ́ bí lọ́kọláya. Kò tiẹ̀ pé ọdún kan gan tán pàápàá. Ó burú gidi gan ni kí wọ́n máa sọ pé báwọn ọkùnrin ṣe máa ń ṣe nìyẹn, ara ìwà àdámọ́ ọkùnrin nìyẹn. Kì í ṣe gbogbo èèyàn ní kinní yẹn dáa fún o. Ṣé ẹ rí ìyàtọ̀ wà láàrin ọkùnrin tí kò lówó lọ́wọ́ àtèyí tí ò bìkítà. Eléyìí ò bìkítà rárá. Bíi tí mo bá pè é a máa sọ fún mi pé mo ti ń pè òun jù, tí mi ò bá tún pè é á ní mi ò pè òun. Ó máa fẹ́ kẹ́ ẹ máa ra bàbà yí òun ká nísinsìnyí tó bá tún máa tó ìṣẹ́jú mélòó kan àṣejù ni yóò rí bẹ́ẹ̀ ṣe ń ra bàbà sí. Kì í fẹ́ kí n jáde. Lóòótọ́ mi ò kì í ṣe èèyàn kan tó máa ń jáde bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ó máa ń fẹ́ kí n wà nílé nígbà gbogbo ni. Mo ní èmi ò lè ṣe yẹn o àmọ́ kò lè mójútó ẹwà ẹ̀ yẹn. Ara àwọn nǹkan tó máa ń gùn èèyàn nìyẹn. Owó a máa gùn èèyàn, ẹwà a máa gùn èèyàn, ipò máa ń gùn èèyàn. Kó o wá wo ara ẹ nínú kámẹ́rà pé ṣé ká má parọ́ mo dáa. Mo sọ fún pé mi ò ní kọ̀ ẹ́ sílẹ̀ o nítorí mi ò ṣetán láti ní ọkọ kẹta. Mo sọ fún màámi pé eléyìí tí mò ń lọ yìí mò ń lọ fún ọdún 5 ni, lẹ́yìn ọdún 5 mò ń bọ̀. Báyìí ni Ronkẹ sọ ìrírí rẹ̀ nínú ìgbéyàwó rẹ̀ àná ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sọ sí ọ̀rọ̀ náà ni wọ́n ní Ọlọ́run nìkan ló ń fi ìgbéyàwó kẹ́ èèyàn kì í ṣe agbára ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí wọ́n ní kí ló ń wò fún odidi ọdún 10 tí kò fi ríran rí gbogbo àwọn ìwà kò tọ́ tó ń hù. Wọ́n ní dájúdájú ó ń rí àwọn ìwà burúkú tí ọkùnrin náà ń hù ṣùgbọ́n ó ń fi ọkàn gbé e dànù nígbà náà ni gẹ́gẹ́ báwọn kan ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.